àwọn yamayama tẹ́yìn pípọ̀ yìí ń ṣe ẹ̀ ń dojú ti ìsìlámù ní náà ẹ̀yìn ẹlẹ́bọ ẹ̀dẹ̀pẹ̀lẹ̀ yìí láàfà ẹlẹ́bọ ní gbogbo yìí náà ilé tó polówó tó ní pé àṣejẹ tó máa jẹ ní ìbẹ̀rẹ̀ oṣù ṣáàlọ́bì ló gbélẹ̀ ṣáàlọ́bì Muhammad ló dálẹ̀ pé a lè jẹ́lẹ̀ inú ìsìlámù àṣejẹ àṣírí bíbò ṣáàlọ́bì Muhammad ló dálẹ̀ òun táwọn bí ò dálẹ̀ tẹ́yìn sórí burúkú tí ẹ wá ń rí ẹ wá ń jọmọ́ ìsìlámù pẹ́rẹ́ babaláwo tó bá ti pẹ́rẹ́ babaláwo níjọ́jú ẹ̀ náà irú ilé tẹ́ ń ṣe yóò dáa àwa ọ̀dọ́ yìí ń fa mọ́tò sí à ń fa ìsìlámù síwájú ẹ̀yin tẹ́pẹ́ ayé lágbàlagbà ẹ̀ ń fà sẹ́yìn ìkànnì àwọn àfa wa wọn làwọn dó sórí odó lọ́jọ́ kìnìún àná á pariwo àwọn àfa wa yẹn ṣàtúnṣe wọn pa ohun táwọn ṣe yóò dáa ẹ̀yin náà tún wá ní kéèyàn gorí odó kó lọ já ewé làpálàpà kó jáwé kinní kan kó wá fi atare mẹ́sàn-án sí kó wá jẹ́ ìyẹn máa dúró fún protection fún ọmọbìnrin wa ń béèrè kan pé níbo ló wà nú ẹsẹ̀ Kùránì ẹgbọ́n tọmọbìnrin wí. wàá kọjá ń bẹ̀ wọ́n ẹ̀ lórí ẹ̀. ẹgbọ́n ó básìkò yìí mu. ṣe gbọ́rọ̀ láì ó básìkò yìí mu. ṣé o yà á là ṣe é fàṣẹ. bàbá ń bàbá ṣe gbọ́ ẹ dákun ẹ fún wa lóògùn bọ náà ṣe gbọ́ ẹ bá wa wóògùn bọ níbo lè yún wà nú ẹsẹ̀ Kùránì ẹ padà wálé pápá. ṣe gbọ́rọ̀ ọmọbìnrin ń béèrè pé níbo lélẹ́yẹ yìí dẹ́ ń ka yẹn bó ló wà nú ẹsẹ̀ Kùránì dàtú pé àwọn òní àní tàbí protect ara wa ní Islam kò sí protection àní lẹ́fi ranjú kó onú box ẹ kó onú bí táwọn ọmọ fi wá sí ẹ tí wọ́n ń wá nǹkan míì lọ ẹ tún wá nǹkan míì kó onú Islam báwo lèyìn àfáà yìí ṣe jájójú ti ní báyìí o. ọmọbìnrin tó sọ̀rọ̀ yìí wàláì tààrà kò jẹ̀bi wàláì kò jẹ̀bi kí ló wí wàláì ọmọbìnrin yóò jẹ̀bi àwọn àfáà wa náà sọ wá dídàkudà nígbà tí mo pariwo pé ká jẹ́ pé ní táìmù yìí tá àti sáré ṣe ogbè paromẹ́ntà àwọn àfáà wa tán tí ẹ pé Ọlọ́run bá kó àwọn àfáà wa yọ lọ́wọ́ yìí ìyá àwọn àfáà gidi tó ti change kó bí ìsọkúsọ kọ́ máa polówó jálàbì kọ́ máa polówó ọṣẹ àwúrẹ́ ọṣẹ ìtajà àwọn ọmọ ẹlẹ́bọ yẹn á máa gbé fídíò wọn fi tákù wá báyìí wọ́n á máa bá wọn torí pé wọ́n á máa ṣìnà lọ ni wọ́n á máa gbèsè gbàrà wọn pẹ́ gbọ́n táwọn afáyín náà wí kò sábúrú bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa ṣe lọ gbogbo àwọn afáwà tó ti wúmi kúwi tó ti polówó ẹbọ 90% wọn ti jùlẹ̀ ìyẹn àwọn afáwà gbà àwọn olórí burúkú ọ̀dọ́ yìí sórí ibú lọ mo yẹ rí kan mo sẹ́ndẹ̀ sí mo sẹ́ndẹ̀ dápẹ́ Dr. Alfulany ẹ bá gbọ́n tẹ́lẹ̀ tún wí eléyìí ò tiẹ̀ gbádùn kò mọ ohun tó ń ṣe ó dẹ̀ pẹ́ láfà àṣejẹ lélẹ́yìn polówó àṣejẹ nọ́mbà. yàtí bíbó kéde ní mọ̀lú ọ̀yọ̀ kan ẹ̀kẹ́ sí 16. àfà ni o bẹ́ẹ̀ wọ́n ewé àlùpàyédà. àfà pẹ̀lú àfọmọlàpàlàpà àfà yìí pẹ̀lú ìdòsí 16 kẹ́ ẹ̀ lọ́pàpọ̀ káfíńsì kéde rìn yìí pẹ̀lú epo àti iyọ̀ kásá àdúrà àṣírí bíbó sí a máa ń di àṣejẹ yìí ní ìbẹ̀rẹ̀ oṣù ọ̀wọ́n pẹ̀lú ògọ́lọ́ àṣírí bò ní tú bá mi láìkì rẹ̀ Beautiful Life. ó polẹ̀ ní àfà Beautiful Life ẹ̀yin náà wo ọkọ̀ táwọn àfà yẹn polówó ẹ̀ẹ́dẹ̀ pera yín ṣàkíyèsí ẹ pera yín náà gbogbo orú àwọn yamayama tẹ́yìn pípọ̀ yìí ń ṣe ẹ̀ ń dojú ti ìsìlámù ní náà ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀ẹ́dẹ̀ pera yín láàfà ẹlẹ́bọ ní gbogbo yín náà eléyìí tó polówó tó ní pé àṣejẹ tó máa jẹ ní ìbẹ̀rẹ̀ oṣù ṣáàlọ́bì ló gbélẹ̀ ṣáàlọ́bì Muhammad ló dálẹ̀ pé a lè jẹ́lẹ̀ inú ìsìlámù àṣejẹ àṣírí bíbò ṣáàlọ́bì Muhammad ló dálẹ̀ òun táwọn bí ò dálẹ̀ tẹ́yìn sórí burúkú tí ẹ wá ń jọmọ́ ìsìlámù pẹ́rẹ́ babaláwo tó bá ti pẹ́rẹ́ babaláwo níjọ́jú ẹ̀ náà tó bá yẹ pé babaláwo ló pẹ́rẹ́ tó ń polówó ẹbọ ẹ lọ kò sí tọ́ka wa kó máa polówó gbogbo ògùn lé ayé ìwọ ló mọ̀ ṣùgbọ́n pẹ́rẹ́ láàfáà ó tún polówó àtijẹ́ tára ṣé nínú ìsìlámù ti wà yìí táwọn bí mọ̀ọ́mọ̀ gbé lẹ̀ kò sí ń bẹ̀ gbé kú ònú ẹ̀ ìyẹn làwa ń wí gbé kú ònú ìsìlámù lọ́pẹ̀rẹ̀ ní nǹkan míì lọ́ máa ṣe babaláwo ẹ lọ ayọ̀ǹda ẹ̀ àbí tí mo sọ yéèyàn ni nígbà wà ń wí nìyẹn lọ́ máa ṣe babaláwo lọ àti yọ̀ǹda ẹ̀ kó máa ṣe babaláwo lọ gbé ìpolówó ẹbọ kú ònú ìsìlámù lọ́ máa ṣe babaláwo lọ kéegun wọlé kájá ó má gbò gbogbo ara ajá kọ́ ló ń gbarú ẹ̀ sáà má dákẹ́ ni kẹ́ máa sọ ibú lọ
tẹ́ ẹ bá ń sọrí burúkú yín àní ẹ má sọrí burúkú bọ̀tẹ́ ẹ má kórí burúkú tí yín rún àwọn tí wọ́n ń gbọ́n tẹ́ ń wí tó ń rò pé bóyá ọ̀rọ̀ lẹ́ ń sọ tó ọ̀dẹ̀ mọ̀ pé lórí ibú ni púpọ̀ nú ẹ̀yin tẹ́ ń sọ sọkúsọ yìí tó bá fẹ́ polówó ẹbọ ẹ lọ́jọ́ ẹbọ ẹ ṣe pẹ̀lú ìyàwó àtọmọ náà tó bá fi lè ti polówó ẹ síta á má fèsì lọ polówó ẹbọ ẹnu ilé ẹ pẹ̀lú ìyàwó ẹ àtọmọ ẹ ẹni àfa káfa tó fẹ́ polówó ẹbọ ìwọ àtọmọ àti ìyàwó ẹ lọ polówó ẹ fún wọn o ò lè máa polówó ẹbọ ń gbangba bó ló ti rí ẹbọ tó ń ṣe o kì í ṣàfà tó bá ti ń polówó gbogbo eléyìí àfà ò gbọdọ̀ máa polówó orú nǹkan báyìí náà kò sínú ẹ̀kọ́ ànábì kan ló gbé e lẹ̀ ẹ̀yin lẹ́mọ bí tẹ́sí lórí burúkú yín polówó àṣejẹ máa polówó àṣejẹ online polówó ẹ̀kọ́ lọ́jà ìwé kíní kan ṣe kíní kan èwo lórí burúkú náà èwo lórí burúkú tẹ̀ ń ṣe náà àwọn àfà olórí burúkú yìí pọ̀ lórí TikTok débi pé iná lílà tó ń polówó àṣejẹ tó ń polówó wá wo style tó ń polówó orí burúkú wọ́n pọ̀ ń bẹ̀ nídìí gbogbo eléyìí náà adé ń pariwo orí burúkú yẹn ó ṣàn dulẹ̀ lára yín ni pé ẹ̀ ní gbàṣẹ ẹ̀ ní gbà náà ni tẹ́ bá yarí pé ẹ̀ ní gbà ẹ̀yin náà lè máa jẹ̀yà yín tó bá di tó gbèdé àríkè àmọ́ tèmi fi ń dùn ni pé tọkàn tèmi fi balẹ̀ òun ni pé ọlọ́run bá sọ ọ́nù Kùránì Karim ọlọ́run ní wàlá náà sí àlànà lẹ́nìínà òrìṣìlá ilé yìí fàlà náà sí àlànà lè mùrìsẹ̀lì à á béèrè lọ́wọ́ ẹ̀yin tá a ránṣẹ́ sí ṣẹ́rẹ́ ni kìlọ̀ fún yín ẹ̀yin àfáà tẹ́ ń polówó ẹbọ ẹ̀yin àfáà tẹ́ ń jóògùn àtẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn ọlọ́run máa béèrè àwa béèrè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ pé só kìlọ̀ fún wọn sọ́sọ́ èmi ń bọ́ àjàgà wàhálà kúrò lórí ara tèmi ni mò ń bọ́ àjàgà wàhálà torí mi ò lè withstand kí n dákẹ́ kí n má sọ̀rọ̀ mi ò lè ṣe torí pé tí n bá sọ̀rọ̀ máa jẹ̀yà mo wà nù àwọn tó máa jẹ ìyà tí n bá sọ̀rọ̀ ọ̀gẹ́tì mo wà nù àwọn tó lọ́wọ́ máa jẹ níyà tó bá rí tí ò sọ púpọ̀ nù àwọn àfa ògbà àyà yẹn gbọ́ náà ṣe máa ń rí wọn tó máa dákẹ́ wàláhì wọn ò bá gbọ́ torí pé tó bá gbà àyà yẹn gbọ́ pé ọlọ́wọ́n bá máa bí ẹ pé so sọ̀rọ̀ àbó sọ̀rọ̀ àwọn àfa máa yí pé kí lórúkọ gbà táwọn kan ti ń sọ yẹn bismillah gbà táwọn kan ti ń sọ yẹn káwa náà fún ọ lẹ pé ẹyẹ máa sọ lọ ó mọ̀ bóyá tí wọ́n bá sọ fún pẹ̀lú dimension tí wọ́ ló máa change mind tiẹ̀ tí àwa bá sọ fún níwèé báwa ṣe lè sọ fún tí wọ́n náà bá wá fi another method sọ fún bóyá pípé ni wọ́n máa pè wá àpò ọ̀rẹ́ alájà Táíwò ó mọ̀ bóyá èyí tí wọ́n bá sọ fún yẹn òwe lọ sí ara mi lẹ̀ bóyá èyí tí wọ́n bá sọ fún yẹn ló máa change by díẹ̀ ó mọ̀ so ló ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ ìwọ náà ṣe gbọ́dọ̀ sọ̀rọ̀ ọlọ́run ní wàhálà náà sí àlànà lẹ́nìínà òrìṣìlà eléyìí a máa béèrè lọ́wọ́ ẹ̀yin tá a rán lùkìlọ̀ sí tá a ránṣẹ́ sí ṣẹlẹ̀ ni sọ fún yín pé ẹ jáwọ́ ń bí òṣì ṣẹlẹ̀ ni sọ fún yín pé ẹ má ṣòṣì mọ́ wàhálà náà sí àlànà lè mùrìsẹ̀lìn àwa béèrè lọ́wọ́ àwọn tá a ránṣẹ́ ó mọ̀ pé ìwọ tó kéwú tó gbọ́ nítorí tó ń sọ tó gbọ́ yé ó ti dárùn ìwọ tó gbọ́ yé tó mọ̀ pé ó sì náà ń ṣe tó dẹ̀ kéwú tó sọ̀rọ̀ ìwọ tó ń wo prógámù gan opportunity tó bá ń ṣí ẹ̀ tó bá dọ́dọ̀ àwọn ìwọ náà ti ń kọ́ bàjẹ́ nìyẹn torí ọlọ́ni wà mọ́ àṣánù lè kọ́ lámímọ́ dá ilá aláìwá àmìlà sọ́ọ̀lìyà wàkọ́ọ́lá ìnàní mínàlì mùsùlùmí ẹni tó da jù láwọn ẹni tó wọn lọ́wọ́ bá gbà tí ẹ jù lẹ́ni tó máa ń pèpè sójú ọ̀nà tó wọn lọ́hùn tó dẹ̀ wá dópa mùsùlùmí lè ní o tó dúró tán ẹni tó dára ẹni tó wà pàjù tẹ́pà ọ̀rọ̀ ẹ̀ ló da jù lọ́dọ̀ wọn lọ́hùn lẹ́ni tó ń pèpè sójú ọ̀nà tó wọn lọ́hùn tí wọn náà bá ṣíà ẹ̀ tó ń sẹ́ndì ẹ̀ sí wọn pa eléyìí ò dáa mo pàdé màmá wa kan ní ṣèjẹta àbí jẹrin ni ẹ pé jẹrin bismillah ibi sáìtì kan tí mo ń ṣe lọ́wọ́ bí mo ṣe nílé alámọ̀là mo tún wá ẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì bomi mo ẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ládùúgbò kò jìnnà kò fi bẹ́ẹ̀ jìnnà sádùúgbò mi náà màmá yẹn wá àwọn màmá yẹn ládùúgbò yẹn
ṣẹ́rí ibi àdúgbò yẹn màmá yẹn ti máa wọ́n ti bí màmá yẹn ti máa wo program wa tipẹ́tipẹ́ màmá yẹn wá gbọ́ pé èmi ni mo ní ibẹ̀ yẹn nígbà tó gbọ́ pé mi mo níbẹ̀ màmá yẹn ṣe gbọ́ màmá yẹn wá wò àwọn máa rí mi jọ kan wọ́n ti wá bó ṣe máa rí mi tipẹ́tipẹ́ wọ́n wá rí mi pé Abásáyídì rè wọ́n kàn kí mi pé Abásáyídì Ṣítù náà màmá 7 ó ti wọ́ bí 70 years màmá tí mo sọ yìí mo yẹ kí wọn ní salamu aleykum aleykum salam wọn ni ṣé wọn sẹ́yìn làwọn rí wẹ́rẹ́ báyìí mo ní bẹ́ẹ̀ ni ọmọdé aṣáàkiri arojọ́ wọn ní kọ́mọdọ̀ wọn máa lọ́lé wọn dúró tì mí aṣáà sọ̀rọ̀ màmá yẹn ń bá mi sọ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ online gbogbo aburú táwọn tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń ṣe màmá yẹn ń sọ ẹ wò ìyá 70 years ìyá 70 ìyá tó ti darúgbó àwọn náà tún wọ́n reason pé kíní yìí wá sí tí máa ariwo tá à ń pa yìí ló change àwọn fàlà náà tún láì alálẹ́ kàṣíbí ni màmá yẹn ní ariwo tí mò ń pa yìí ló change púpọ̀ nínú àwọn èèyàn ní kó change àwọn náà ní òjẹ́ káwọn tójú bọlé mọ́ màmá 70 pé ariwo tá à ń pa lórí ìfẹ́fẹ́ ọ̀sọ́ olù yìí òun ló change àwọn olùjẹ́ káwọn náà tójú bọlé mọ́ wàláì màmá yẹn sọ bẹ́ẹ̀ ó change a lot of people táwọn dẹ́mu inú wọn dùn gan ọlọ́wà pọ́n màmá wa yẹn lé so impact ariwo tá à ń pa yìí àwa ń rí lára àwọn ẹlòmíì àti ń rí lára púpọ̀ náà àwọn èèyàn pàtẹ́ èèyàn kan parọ́ ó ní gbogbo àwọn èèyàn ti rí pé Saheed Shittu ló ń pa ní kíní kan mo wò báyìí pé ìwọ tó ń pariwo tó kàn ń rojọ́ tiẹ̀ ó kàn ń rojọ́ tiẹ̀ gbà tó ń wá bí tó fẹ́ torí bọ̀ tó ò rí bí tó máa gbé gbani ló ṣe ń parọ́ mọ́ mi máa parọ́ ẹ̀ lọ àwọn gbádùn rẹ̀ tó pa mo tún bọ́lá tó parọ́ pé Saheed Shittu owó wàsílà àbí kí lórúkọ ọmọ yẹn tó gbà ń bolókó sí ṣé mo fà káǹtì mi síbẹ̀ ṣákàǹtì mi mo fi bẹ̀ ṣé wákàǹtì ọmọ yẹn ló wà ń bẹ̀ àbá àkáǹtì ọkọ ẹ̀ èmi ò kú gbà kọ́kọ́ àkáǹtì ẹ̀ ló wà ń bẹ̀ mo ń ṣe prógámù mo dẹ̀ mo ní kọ́ mákàǹtì ẹ̀ wà á bí tọkọ ẹ̀ ó dẹ̀ mú tọkọ ẹ̀ fún mi mo fi síbẹ̀ ó tọ́ owó wọbẹ̀ kò kémi àbẹ́mi ni tó bá bákàǹtì mi mo gbà dání ó kù sẹ́mi lọ́wọ́ ṣùgbọ́n mi ò gbà káǹtì mi ò fà káǹtì tèmi sí jàbẹ́rẹ̀ rí ẹ lè lọ mú fídíò mi tí mo ti ṣe fídíò tí mo ti fà káǹtì tèmi gangan síbẹ̀ wà ẹ lọ mú jáde láti fi gbowó fún so àwọn èèyàn rí impact ariwo tá à ń pa yìí wọ́n rí pé àbúrò lélẹ̀ dada lélẹ̀ so ẹ̀yin àáfàá wa ẹ má jẹ́ káwa máa wa ọkọ̀ síwájú kẹ́yìn tún máa wà sẹ́yìn mọ́ ìdójútì lẹ jẹ́ fún wa pẹ̀lú àwọn wóróworó tẹ̀ ń wí top of the range inú wóróworó ni eléyìí tẹ̀ ń wí pé kọ́ lọ mú kinní kan kọ́ lọ já ewé kinní kan kọ́ ń ṣe kinní kan condemn ewé àtẹgbò fógun bà ogun jẹ̀díjẹ̀dí àìsàn ara condemn ẹ̀ ṣùgbọ́n tó bá ti connect mọ́ spiritual Islam tako ọlọ́run lèèyàn jojú yẹn kọ confam nǹkan tá à ń sọ fún yín nìyànfà ní ẹ má lo ewé àtẹgbò fógun bà fún àìsàn ara kò sẹ́ni tó condemn yẹn tó yẹ ní ṣé ká má lè ewé àtẹgbò ni kò sẹ́ni tó ní má lè ewé àtẹgbò mo rí kan náà mo yìí ń bọ̀ wá bá àfọ̀bọ̀ kan ó máa ń wà lórí TikTok báyìí ó máa ń dúró bíi kíní kan speaker báyìí kí ló máa ń pe professional mi ti ẹ̀gbọ́n ìwé mo yìí ń bọ̀ wá bá ọ̀bọ̀ ẹ̀ mi lè ń táfà kò ní Yunus ń sọ ó ń dọ́gbọ́n ó kùn kò tí a kó dọ́gbọ́n ó kò sí wọn lẹ́nu padà mo dẹ̀ ń bọ̀ wá báyìí mi ò tí ì ráyè ní ọ̀bọ̀ mo ń bọ̀ wá báyìí ó dá mi lójú dọ́gba mo ń bọ̀ mo fẹ́ wá fídíò bọ̀bọ̀ yẹn jáde ó dà kó mo download ẹ̀ sórí fóònù mi bọ̀bọ̀ yìí ni mo ń sọ o bọ̀bọ̀ yìí mo ń bọ̀ abẹ́ ọ̀rọ̀ táfà àkọ́dé inú sísọ ẹ̀ mo ń bọ̀ abẹ́ o ṣé ti fídíò tọ́jú sọ̀rọ̀ pa òun náà ni wọ́ bọ̀bọ̀ yìí mo ń bọ̀ abẹ́ o mo ń bọ̀ kò ń sọ̀rọ̀ ebú kò ń sọ̀rọ̀ ebú mo ń bọ̀ abẹ́ kò lè má jẹ́ lé ni o but mo ń bọ̀ abẹ́ ó lè má jẹ́ lọ́la o but mo ń bọ̀ àfà àkọ́dé inú jẹ́ pílẹ̀ ọ̀rọ̀ àfà àkọ́dé inú sì ká gbọ́n táfà àkọ́dé inú sì wí náà but mo ń bọ̀ abẹ́ ẹgbọ́n táfà àkọ́dé inú sì ní ẹgbọ́n táfà àkọ́dé inú sì ní afákòdé inú sí ní gbogbo Tìjàníyà tó bá ń ṣe súfí mí gbogbo ẹni tó bá ń ṣe súfí tí ò bá túbá kúrò nínú ìgbàgbọ́ burúkú yẹn kò ní wọ àlìjọ náà àwọn kọ́ làwọn sọ bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ tó sọ yẹn ìròrí ni ẹgbọ́n táfà wí náà. gbogbo Tìjàníyà tí ń ṣe súfí pátá tí wọn bá túbá wọn ò ní wà àlìjọ náà. ṣé lọ́nà pa ni. èmi náà mo sọ bẹ́ẹ̀ o. torí pé nínú ìgbàgbọ́ tí wọ́n gbàgbọ́ ni pé gbogbo la ilaha illallah
la ilaha illallah lọ́dọ̀ wọn òun náà ní pé gbogbo nǹkan àárín ìlọ́lọ́run yóò ní anàlá ọlọ́run ní mi àǹtàlá ọlọ́run ní wọn náà wọ́ọ̀lá ọlọ́run lòun náà àádá àlá àlálẹ́lẹ́yìn náà wà àádá àlá wàtíríkà àlá wàdálíkà àlá àsàmáwò àlá àlàárídò àlá àtòyórò àlá àlàyàwádò àlá báwo àlá wà lọ́tọ̀ ni. bẹ́ẹ̀ni. alimẹ́ni khalikin ghayrullah ọlọ́run bá ní ṣe ẹnìkan kan tó ń bẹ tó dá yín. owó ní. aláàlọ́ba dẹ́dà ìtókù ní tọ́lọ́ sí kí ni. tó dá. àyẹ̀bọ́ ní sẹ́wọ̀n kó ṣe wá gbé yẹn wá táwọn àmọ́ ṣe. a nígbà lọ́wọ́ ẹ̀. kó alẹ́ yìí ní kókó mẹ́ alẹ́ ní kókó mẹ́. Ya Sheikh, àlékún bẹ́ẹ̀ o. ṣẹgbọn o ní sheik ya sheik ẹ̀gbọ́n. aláàlọ́ba dẹ́dà ìtókù ní tọ́lọ́ sí kí ni. àyẹ̀bọ́ ní sẹ́wọ̀n kó ṣe wá gbé yẹn wá táwọn àmọ́ ṣe. àwọn ọlọ́gbọ̀n wọ sáwí kó alẹ́ yìí ní kókó mẹ́ alẹ́ ní kókó mẹ́. Ya Sheikh, àlékún bẹ́ẹ̀ o. àlékún bẹ́ẹ̀ rárá àti rárá. ṣe rí ọ̀tọ̀ ní mímọ́. olóòtọ́ ni mímọ́ ẹ gbọ́rọ̀. èèyàn kíw èèyàn gbọ́ fíkíw yìí tó ní kí èèyàn mọ ọlọ́run pamọ́ sára kíw. má wọrí ọ̀rọ̀ ọjọ́ mi ṣètùbá wọ́n jẹ́ yín lọ́wọ́ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ́mọ́ bọ̀ abẹ́ tún tán pé súnfì ẹ̀yẹ wàá wá proof fún mi pé òun lọ́nà bóyá òun lànà bí gbé wá fún wa wàá ṣàlàyé mọ̀ pé mo gbọ́ àlàyé ẹ̀ mo download fídíò ẹ̀ ni o mo download ẹ̀ o mind you má mú fídíò bí táwọn àfa àkọlẹ́dẹ́ àti àfa ṣàràfà tó ti sọ pé ẹni tó bá kó ní sàmù kọpa èmi ò support gbogbo èmi ò sí side bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò sí side bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí lèmi fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mo ń bọ̀ abẹ́ ṣùgbọ́n mo ń bọ̀ wọ́n ń dẹ́yìn lọ́wọ́ máa jẹ búrẹ́dì ẹ̀ lọ tẹ̀tẹ̀ lọ wá tíra tó máa kà á lẹ̀ o wọ́n máa kà wọ́n tíra sún fílẹ̀ tó máa fi báàkì ẹ̀ torí pàdán bí mọ̀ọ́mọ̀ sọ pé man amila amalan leisa leyi amúrù náà fàwọ́ àrọ́ dùn ọgbà yìí anábì ní man amila amalan ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan leisa leyi amúrù náà tí ò sáṣẹ wa ń bẹ̀ mí àṣẹ ọlọ́run àtọ̀rọ̀ wọn ànábì àṣẹ wọn ànábì àmàdálùgbàyà ni Islam ti pé wọ́n wá ń jo pé Sufi ti wà lágbàá tọ́lọ́run ti dálé ayé pẹ̀lú ẹ̀rí bìlì àdínlà ni o má mú ìròrí wá fún mi o má mú ìròrí wá o tó bá fẹ́ bẹ́ mi sọ̀rọ̀ o sọ́jọ́ tó fẹ́ bá mi sọ̀rọ̀ wá mú ẹ̀rí tó jiná tó kún kẹ́kẹ́ bọ́lọ́run ló sọ pé ànábì ló sọ pé má wàá mú ìròrí kinní kan wá fún mi pé àwọn àfáà kan sọ pé bá falẹ̀ èmi ń gbọ́ táfà sọ tó pé tọ́rọ̀ bá ti di fàǹfà tá a ti dán dráàgì ọ̀rọ̀ ọlọ́run sì pé padà sọ́dọ̀ wọn lọ́hùn ẹ padà sọ́dọ̀ ànábì ẹ̀rí ọ̀dọ̀ ọlọ́run ẹ̀rí kùránì ẹ̀rí àdìsí ni kò mú fún mi sọ́dọ̀ bá tẹ́ bá ti jọ ń dráàgì ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó bá rí báyìí a gbọ́dọ̀ wá síbòmí ju ọ̀dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ ànábì lọ ó tọ́ tó o bá ti wá rẹ́rìí fún mi lọ́dọ̀ ànábì wóróworó tó wí yẹn ó máa kó jẹ bí ṣàwámà sọ́síbọ̀ mò ń bọ̀ sọ́síbọ̀ ẹ̀ wà á ti ráwọn tí a máa pè é sí wàá ti fún ẹ pé wo yọ máa wọ́n mọ̀ púlẹ̀ o tó bá ti tọ̀rọ̀ ọlọ́run sọ pé ànábì sọ pé o lè gbèrú ju àbí yamayama yín yẹn o lè gbé wọnú ẹ̀sìn tó bá ń sọ fáwọn ọ̀dẹ́jọ́ ń ṣe TikTok o lè máa ṣe rọ̀bọ̀rẹ́bẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé ọlọ́run sọ pé ànábì sọ pé òun sọ̀rọ̀ ebú òun sọ̀rọ̀ ọjà ṣùgbọ́n ọlọ́run sọ pé ànábì sọ pé lélẹ́yìí dúró lé lórí má da nǹkan mi pọ̀ mọ́ nítorí bá ti sí ń bẹ̀ má jọ mọ́ ṣọ́sibọ́ so ẹ̀yin àfa wa mọ̀ bú abẹ́ o mi ì tí mọ̀ o kò ń ṣe lẹ́ni kó sọ̀la ẹ o torí mo bí sí ebit kò ń ṣe ní kò ń sọ̀la tí bá ti wá ráyè àwọn àjókòó tì màá máa ṣẹ̀sì fún ẹ lẹ́sẹ̀ẹsẹ̀ bó ṣe ń wí màá máa bẹ́ẹ̀ tú tó ń wí ọ̀rọ̀ ẹ náà ni máa tú ọ̀rọ̀ tó ń sọ ni máa bẹ́ẹ̀ tú màpọ̀ wọn náà gbé fídíò Afákọ̀ìdé Yunus wá rí o gbé fídíò Afákọ̀ìdé Yunus yẹn wá rí òun lèmi náà máa bẹ́ẹ̀ tú padà bí wọn náà ṣe bá wọn tú tó fẹ́ o tú Sufi o tú Ìsìlámù àwọn ò lè ṣe bẹ́ẹ̀ Ìsìlámù ni Afákọ̀ìdé Yunus ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọn sọ̀rọ̀ nípa wọn sọ pé Sufi dúró lọ́tọ̀ Ìsìlámù dúró lọ́tọ̀ Sufi àti Ìsìlámù ò papọ̀ rárá ṣọ́ọ̀mọ́ ni òkè wọ́n débẹ̀ Sufi dádúró entity kan tó dádúró tiẹ̀ ni lọ́wọ́ àwọn fídíò tí Sheikh wa Ibrahim Eleha tó ń ṣe lórí ẹ̀ tí Dr. bàbá wa mufti gbogbo alùsùn náà tó ń ṣe lórí ọ̀rọ̀ Sufi lọ́wọ́ wò fídíò yẹn gùn gan ó pọ̀ tó ń ṣe lórí ẹ̀ tó ń fi tu Sufi ọ̀tọ̀ Islam ọ̀tọ̀ ó mọ̀ Sufi dúró tiẹ̀ lọ́tọ̀ Islam dúró ti tiẹ̀ lọ́tọ̀ ànábì ò mọ̀ ń pa ẹ̀ kò bá wọn ṣe kò sí ń bẹ̀ kò sí nínú táwọn mọ̀mọ́ mú wa kò sánà bí ọlọ́run kan tó bá yín ṣe àbọ̀mọ̀ kíní kan ọ̀gbẹ́ni ní sùúrù báwọ̀rì mọ̀ ń bọ̀ eléyìí tí mo sọ mo jẹ mọ́sà ẹlẹ́gbẹ̀gbẹ̀ mi ò fẹ́ tọwọ́ bọ̀ nsìn torí mi ò ráyè báyìí máa farabalẹ̀ wá bá fídíò yẹn padà ní tó ti bọ́ ọlọ́mọ ṣẹ̀ṣẹ̀ rán tó ẹ̀yin afá wa ẹjọ́ nítorí ọlọ́ nípa ọ̀rọ̀ ẹbọ
abẹ̀yìn gbogbo ohun tó bá mọ̀ pé ẹ bá nùwé àwọn bàbá yín ẹgbẹ́ bóyá lómi bá nùwé bàbá àti ẹni bàbá ẹ̀ ló kọ́ lẹ̀ wà jáde náà lè yá bá àná ló ń tẹ̀lé àwọn àlàó kánú abá ohun láyà kìlú náà ṣe yá wàlá yàtàdùn bóyá àbẹ́ gan kò ní làkàyè fún òròwòrò tó kọ́ lẹ̀ ó lè jẹ́ mọ́ náà tún gbà lọ́wọ́ èèyàn kan ni tí ẹ lọ gbà lọ bàbá tiẹ̀ káwọn bàbá yìí tó gbà sílámù lọ ti ń ṣẹbọ wọn gbé ìkúgbèrè lọ́wọ́ wá dàpọ̀ mọ́ sílámù tí ò ní ṣe ara sílámù